Gbogbo ọmọ Yorùbá, ọ̀rọ̀ rè o, ó lágbára. Lọ́wọ́ yìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti jáde o, wọ́n ti pariwo síta wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń lọ yìí, táwọn Fúlàní tí wọ́n ń pa ọmọdé, tó ń pa àgbàlagbà, tó ń pa kúkúrú, tó ń pa gígùn ní ilẹ̀ Yorùbá, ó yẹ kó tó gẹ́ báyìí o. Because gbogbo bó ṣe ń lọ, ó ti ń affect àwọn oúnjẹ wa, ó ti ń affect àwọn nǹkan ọ̀gbìn wa, ó ti ń affect àwọn àgbẹ̀ wa. Bí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbẹ̀ ò lè lọ sóko mọ́. Eléyìí kẹ̀dẹ̀ rèé ó ń jẹ́ kí oúnjẹ máa wọ́n. A rò pé nǹkan táwọn Fúlàní tí wọ́n ti tọwọ́ ọmọ wọn báṣọ ni, ṣùgbọ́n nsìn ó wá dàbí pé ó ní àwọn kan tó ń ró wọn lágbára. Ó jẹ́ ká mọ̀ wípé láìpẹ́ yìí, ní ọ̀sẹ̀ tó lọ yìí, òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re bí wọ́n ti ṣe sọ, wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ pa àwọn bíi 4 nínú àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo. Àwọn agbésùnmọ̀mí ni o, àwọn Fúlàní burúkú yìí náà ni o. Kí ló dé tó fi jẹ́ wípé àwọn ará bí yìí wọn ò fẹ́ dẹ̀yìn ní ilẹ̀ Yorùbá? Eléyìí fi hàn wípé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá tán ni. Now ó jáde, ó ní kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n wo bí wọ́n ṣe jí àwọn èèyàn gbé. Pé láìpẹ́ yìí ó tẹ̀ ní èèyàn kan tán tún jí gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ará bí yìí wọ́n jí arákùnrin yẹn gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní káwọn family wọn kàn san owó. Àwọn family ti san 30 million. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọn ò tí release ẹ̀ náà. Bẹ́ẹ̀ ni, káàkiri bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé, ó ti wá ń pọ̀ jù báyìí tó jẹ́ wípé wọn ò ní fẹ́ release wọn. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, National Publicity Secretary àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re Jare Ajayi, àwọn ni wọ́n jáde tí wọ́n pariwo eléyìí. Now wọ́n ní the way tí wọ́n fi ń pa àwọn àgbẹ̀ kò ń ṣe kékeré o. Pé láìpẹ́ yìí òun ni wọ́n jí arábìnrin kan gbé ní ìpínlẹ̀ Ondo. Wọ́n tún jí ọ̀gbẹ́ni kan, arákùnrin kan about 33 years old, poultry farmer. Gbogbo wa náà la rántí ọ̀gbẹ́ni yẹn, Mr. Ọrẹolúwa Ọ̀ṣọ́núgà ní Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n tún pa àwọn àgbẹ̀ 4 ní òkè Ògùn. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn àgbẹ̀ 4 láìpẹ́ yìí. Bá dẹ̀ tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, arákùnrin tí wọ́n pè ní Débọ̀ Fárónbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun náà la ṣẹ̀ṣẹ̀ sọ tán yìí tí wọ́n gba 30 million naira lọ́wọ́ ẹ̀. Síbẹ̀ wọn ò release man yìí. In fact wọ́n tún sọ fún àwọn family wọn pé kán túbọ̀ máa mú owó sí wá. In fact wọ́n tún béèrè fún ọ̀kadà. Ṣé bá ṣe fẹ́ continue rèé? Ó pe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àsìkò ti tó, ẹ bá wa nǹkan ṣe sí i. Now ó tún pariwo síta pé kí àwọn ọmọ ẹgbẹ́ Ìrù Ẹkùn káwọn náà bẹ̀rẹ̀ iṣẹ́ lóní takuntakun. Bá ṣe ń sọ yìí náà ni o. Ṣé ti rí wípé nsìn pé àwọn ọmọ ẹgbẹ́ Ìrù Ẹkùn wọ́n need àti ìjọba need àti fún wọn ní ọwọ́ tán. Bẹ́ẹ̀ ni, because àwọn ọmọ ẹgbẹ́ Ìrù Ẹkùn wọn ò ṣeré lórí ọ̀rọ̀ yìí. Kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kan fún wọn lọ́wọ́ tán, kí wọ́n wọ gbogbo igbó yẹn lọ. A mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o. Because a mọ̀ pé àwọn Àmọ̀tẹ́kùn náà wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé wọ́n kàn ń pa àwọn ọmọ Àmọ̀tẹ́kùn lọ́tùn tó ń pa wọ́n lósì. Ṣé kò ń ṣe pé àwọn Fúlàní wọ́n ti join àwọn ọmọ Àmọ̀tẹ́kùn bó ṣe ń lọ yìí? Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀gbẹ́ni Jare Ajayi, ìyẹn Publicity Secretary àwọn Afẹ́nifẹ́re, wọ́n pariwo síta pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ ẹ bá wa nǹkan ṣe sí i. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ Àmọ̀tẹ́kùn tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n pa, a gbọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ondo, ìyẹn gómìnà Ayédàtiwá,
wọ́n jáde tán, wọ́n bá àwọn ẹbí àwọn tí wọ́n pa yìí, wọ́n bá wọn kẹ́dùn. Ìdí èyí ni wọ́n fi rán àwọn ọmọ ológun kí wọ́n wọnú igbó, kí wọ́n make sure pé àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi ọwọ́ bá wọn. Lórí ọ̀rọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pariwo pé ìgbà wo lẹ fẹ́ ṣe eléyìí dà? Ẹ dá àwọn ọmọ ìlú ẹkùn, ẹ dà wọ́n sínú igbó, ẹ support wọn fully. Nǹkan tá à ń sọ rè o. Tá bá dẹ̀ rántí dáadáa láìpẹ́ yìí ni àwọn lọ́balọ́ba wọ́n ti pe olóyè Sunday Igboho, wọ́n ti pè pé ẹ wò a gbọdọ̀ wá nǹkan tá máa ṣe sọ̀rọ̀ yìí because kíní yìí ó ń affect oúnjẹ ilẹ̀ Yorùbá to the extent nǹkan táwọn arábí náà wà nìyẹn. Wọ́n fẹ́ kí oúnjẹ wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n Elédùmarè ò ní gbà fún wọn. Ìdí tí wọ́n fi ń kó àwọn ẹran wọn tí wọ́n fi ń jẹ oko, tí wọ́n jẹ́ káwọn àgbẹ̀ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti gbin ohun tó yẹ kí wọ́n gbìn. Wọ́n ṣe ń jí kúkúrú gbé, òun ni wọ́n ń jí gígùn gbé. Ẹ máa wo arákùnrin 33 years old tí wọ́n jí gbé tó ní poultry. Ibi àwọn tó ń fún wa ní ibi àti ẹ̀ tí máa rẹ́yìn jẹ, ẹ tún lọ jí ẹni ẹlẹ́ni gbé up till now. Wọn ò tí ì release ẹ o. Àwọn ẹbí wọn ti sanwó gọbọi yet. Wọn ò tí ì release máa yìí. Kí ni àwọn arábí ń wá kiri? Eléyìí ni àwọn àgbẹ̀ tí wọ́n jáde tán ní pé báwọn ṣe wà yìí o, páwọn ò lè lọ sóko mọ́ because ẹ̀rù ń bà wọ́n pé àwọn arábí wọ́n lè pa àwọn at any time. Wọ́n lè jí àwọn gbé at any time. Tá bá ronú sí ọ̀rọ̀ yìí dáadáa, ẹ rí i pé ó ní àwọn tí wọ́n rán wọn bí ojú àwọn gbogbo wọn ti fojú ara wọn hàn. Àwọn tó ń pariwo pé Muslim ticket làwọn fẹ́. Meanwhile ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé ẹ lọ arrest àwọn arábí. Àwọn arábí tó ń sọ̀rọ̀ Muslim ticket, tá bá fojú inú wò dáadáa Muslim ticket tó ń pariwo kò ń ṣe wípé ó favour gbogbo ọmọ Yorùbá o because wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn Muslim ilẹ̀ Yorùbá àwọn èèyàn ò ń ṣe Muslim o pé gbogbo wọn làwọn máa lé dànù. Nǹkan tó ń gbìyànjú àti ṣe nìyẹn. Ìdí rèé tí wọ́n fi ń wá àti gbé Sharia law, tó ń fi ń wá àti gbé wọ ilẹ̀ Yorùbá tí Elédùmarè ò dẹ̀ ní gbà fún wọn. Now ẹ̀yin ọmọ Yorùbá, ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí o. Ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò pé tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n bá continue, wọ́n máa lè bá wa jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn kí wọ́n lágbára sí. Tá bá tún wò sọ́tùn, tá bá wò sósì, ṣèbí àwọn ọmọ Àmọ̀tẹ́kùn iṣẹ́ kan náà ni àwọn àti ìlú ẹkùn ń ṣe. Ṣùgbọ́n nǹkan táwa wá ń rò nísìnyí ni wípé ṣé kò ń ṣe wípé àwọn Fúlàní wọ́n ti join àwọn ọmọ ẹgbẹ́ yìí because the way tí wọ́n fi ń pa àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn pakúpa àti ìgbọ́rú ẹ̀ kò ṣẹlẹ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn simply because olóyè Sunday Igboho wọ́n farabalẹ̀, wọ́n scrutinize àwọn tí wọ́n join àwọn ọmọ ẹgbẹ́ yìí. O kàn lè gbéra ẹ láti ibì kan kó wá máa join. Wọ́n mọ kúlẹ̀kúlẹ̀ ibi tó ti ń bọ̀, irú èèyàn tó jẹ́, ọmọ ìlú tó jẹ́. Lọ́wọ́ yìí ohun táwa máa sọ ni pé ẹ̀yin ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ẹ make sure pé kẹ́ verify àwọn member yín dáadáa. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn ọmọ Yorùbá náà ni gbogbo wọn, bóyá ó ti ní àwọn tó tún fún àwọn arábí tó ń fún wọn ní information because àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn the way tí wọ́n fi ń pa wọ́n ní ìpakúpa kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ tí kò bá ṣe pé ó ti ní ọwọ́ àwọn èèyàn burúkú kan nínú. Àwọn informant tún wà. Now wọ́n ní pé gómìnà jáde tán wípé irọ́sẹ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n gbọdọ̀ mú wọn. Ṣé ó easy? Ṣé kò ti pẹ́ tẹ́ tí ń pariwo ẹ fẹ́ mú wọn, tá tún ṣe nǹkan tó ń tún máa ṣe, wọ́n á tún sálọ. Gbogbo investigation ó gbọdọ̀ wọlé dáadáa. Meanwhile àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn jẹ́ kí wọ́n take over iṣẹ́ yìí in full. Bẹ́ẹ̀ ni ẹ kàn take over iṣẹ́ yìí in full because a gbọ́ pé kó tó lè join ìlú ẹkùn wàá búra. Bẹ́ẹ̀ ni kó tó lè join ìlú ẹkùn wàá búra dáadáa kó ṣe pé anyhow àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re àwọn ni wọ́n jáde tán lórí ọ̀rọ̀ yìí pé ó ti dé góńgó.
we can no longer continue like this. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ró àwọn tẹ́ máa ró lágbára, ẹ ró wọn lágbára tán. Ṣùgbọ́n nǹkan táwa rí ni wípé ẹ jẹ́ káwọn ọmọ ìrù ẹkùn tí olóyè Sunday Igboho dálẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ yẹn bí iṣẹ́, ẹ fún wọn ní enough support. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá rántí dáadáa láti ìgbà tó olóyè Sunday Igboho àti àwọn ọmọ ìrù ẹkùn tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, the way tí wọ́n fi ń pa àwọn èèyàn ká má parọ́ ó reduce o. Bóyá ní àwọn apá àbí kan tó yẹ pé wọ́n rí pé olóyè Sunday Igboho kó tó débẹ̀ àwọn ti ṣe nǹkan tó máa ṣe one time ẹ̀ ní, ṣùgbọ́n wọn bí wọn kú kí wọ́n wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n ṣe bó ṣe wù wọ́n, àwọn ìpínlẹ̀ Kwara kí wọ́n ṣe bó ṣe wù wọ́n bí ti tẹ́lẹ̀ mọ́. Àfi kí Elédùmarè kó ṣàánú wa. Ẹ̀yin wa ọ̀rọ̀ rẹ o. Ẹ jẹ́ n gbọ́ comment yín lórí comment section. Má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ ó dàbọ̀.